Kábíyèsí o, a kí ọba tuntun, ọba aláàfin Ọ̀yọ́ tuntun, aláṣẹ ìkejì òrìṣà, ọba Ọ̀wọ́adé Abímbọ́lá. Wọ́n ní wọ́n ń jẹ́ Akíìmù náà, ọba Ọ̀wọ́adé Abímbọ́lá Akíìmù. Kábíyèsí o. Lẹ́yìn tí gómìnà Ṣèyí Mákindé gbé ọ̀pá àṣẹ fún ọba Ọ̀wọ́adé Abímbọ́lá tán, kàyéfì máa ṣẹlẹ̀. Ohun tí ó ṣẹlẹ̀ rí ní ìlú Ọ̀yọ́ ó ti ṣẹlẹ̀ báyìí o. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí gómìnà gbọ́pá àṣẹ fún ọba Ọ̀wọ́adé tán nílùú Ọ̀yọ́? Kàyéfì lọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ tó yẹ kí gbogbo ọ̀jọ̀gbọ́n kí wọ́n jọ farabalẹ̀ kájọ dá sí ni, kájọ pàpérò lórí ẹ̀, torí pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Kí ni kó ṣẹlẹ̀ rí tó ṣẹlẹ̀? Ìjọba ti gbọ́ pé ilé ẹjọ́ kan ti fẹ̀sùn kan àwọn kan nínú àwọn Ọ̀yọ́mèsì pé kí wọ́n lọ rojọ́ ní àgọ́ EFCC lórí àjẹbánu gbígba owó bọ̀bẹ́ lórí ọ̀rọ̀ yíyan ọmọ oyè sí ààfin ìlú Ọ̀yọ́. Ẹ máa bá wa ká lọ. Tó wá fẹ́ sapá kan jà mọ́. Ǹjẹ́ lẹ́yìn gbọ́ pé Ọ̀yọ́mèsì gba owó bọ̀bẹ́ lórí bí wọ́n fẹ́ jọba rí? Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn Ọ̀yọ́mèsì táwọn ń gbọ́, kódà eléyìí tí àwọn ìwé ìròyìn tó tóbi kan gbé ni pé wọ́n ní wọ́n gba mílíọ̀nù 15. Wọ́n ní wọ́n gba mílíọ̀nù 15. Gbọ́ sí lóòótọ́ ni ẹ̀yin ọmọ bíbí ìlú Ọ̀yọ́. Ẹ̀ẹ̀kejì ni pé a gbọ́ wípé ọmọ ọba Gbádégẹṣin Lukman wọ́n ló ní àjọṣepọ̀ pẹ̀lú Sultan Sokoto. Ṣé lóòótọ́ ni wọ́n ní? Ṣé lóòótọ́ ni? Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ ni wípé wọ́n ní wọ́n ṣàkíyèsí pé tí ọmọ ọba Gbádégẹṣin Lukman bá dórí àpèrè ọba, yóò gbé sẹ̀ríà Islam, yóò fìdí ẹ̀ múlẹ̀ nílùú Ọ̀yọ́. Ṣẹ́nu kò di mẹ́ta. Ṣé lóòótọ́ ni? Ẹ̀yin ọmọ bíbí ìlú Ọ̀yọ́ là ń béèrè lọ́wọ́ yín o. Àtẹ̀yin kànrìnkànrìn, ẹ̀yin ọ̀mọ̀ràn tí mo yín inú ògbìn tí mọ̀ kára wọn là ń béèrè lọ́wọ́ yín o. Ẹlẹ́ẹ̀kẹrin tí ń fàdàgbà ètò rọ̀, òun wá ní wípé wọ́n ní Ifá ló mú tí wọ́n pè ní Ọ̀wọ́adé Akíìmù Abímbọ́lá. Ẹ dákun, ẹ jẹ́ n fi kan kún kí n tó máa lọ. Ìkan tó kù ni pé ṣé lóòótọ́ ni pé mùsùlùmí pọ́nbélé ni ẹni tí wọ́n ń pè ní Ọ̀wọ́adé? Ṣé mùsùlùmí ni tẹ́lẹ̀ tó ti di ẹlẹ́sìn ìgbàgbọ́ tí ṣe kìrìsìtẹ́nì, àbí ó sì jẹ́ mùsùlùmí tí ń kírun wákàtí márùn-ún? Tó bá jẹ́ pé mùsùlùmí ni, ọ̀ràn sọ́lọ́run o. Tó bá jẹ́ pé ẹ fi jújú gba mùsùlùmí lójú ni, tẹ́ pé ó ti di kìrìsìtẹ́nì tẹ́ wá ń dọ́gbọ́n pè ní Akíìmù, kọ́mọ̀bà di ọ̀rọ̀ ẹlẹ́sìn dé láti fi àwọn mùsùlùmí láti fi àyà wọn balẹ̀. Ó kù sọ́lọ́run o. Kí n tó wá máa lọ lórí ètò tí mò ń ṣe lọ́wọ́ yìí, ẹ̀yin gbogbo ọmọ Ọ̀yọ́ state lápapọ̀, ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀, ẹ gbọ́ sí bẹ́ẹ̀ ni. Wọ́n nígbà tí gómìnà wa tí wọ́n ti jẹ gbogbo àwọn ọba tí wọ́n fi ń jẹ nípínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n fi ń jẹ lásìkò wọn, pé kò sí mùsùlùmí kankan bẹ́ẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ ní Ìṣẹ́yìn, bẹ́ẹ̀ ní l'Ógbómọ̀ṣọ́, Ọ̀yọ́ náà ló tún délẹ̀ yìí. Àtúmọ̀ tí àwọn píṣẹ́ bá àmọ́ gbogbo ẹ̀, èyí tẹ́ ẹ bá tún mọ̀, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ mọ̀ sọ̀rọ̀ yìí, ẹ bá ní fi kún. Gbogbo ìbéèrè tá a béèrè yìí kì í ṣàwa la sọ o. A gbọ́ làní àwa jù sílé gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ẹ jọ mọ Ọ̀yọ́, tẹ́ ẹ mọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Ẹ dákun, sódodo ni. Afẹ́kẹ́ bá ní fìdí òdodo múlẹ̀ káwọn èèyàn ò lè mọ̀ èyí tí ń jòdodo àbí ń tọ́jọ́rọ́. Ṣé Ọ̀wọ́adé gangan lóye tọ́ sí, àbí àníwí jù bá ń lọ, àbí Gbádégẹṣin Lukman tó jẹ́ pé wọ́n fi ẹ̀sùn yìí lágbòdà náà? Ẹ bá ní ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ sí comment section. Ẹ má gbàgbé láti share rẹ̀, kẹ́ comment, kẹ́ like.